ìfẹ́ bí èjì òwúrọ̀. Mo rí ẹ mo rọ́lá, mo rí ẹ mo rówó, mo ní mo rí ẹ mo ráyọ̀. Inú mi á máa dùn tí n bá rí ṣera, ayọ̀ mi á máa kún o ìgbà tí n bá rí ṣera. Mama rọ̀bí ọ̀la máa dára. Níyì ó dẹ̀ ń ṣẹ́ mi, ó dẹ̀ gbóúnjẹ lọ sí ẹnu ara ẹ̀, máa kọ́ gbóúnjẹ sí ẹnu mi náà pé tèmi náà padà. Mami, oya. Oya fi kí sí ṣe ògùn bá yásílẹ̀ sórí o gbogbo ilé ìdáhùn ṣe iye oúnjẹ ṣùgbọ́n báwo ni ìbá ṣe dáa tó bá jẹ́ inú ilé tiwa láti ń ṣe gbogbo ìtàn ṣe ìdí nìyí tí mo ti fi ń tẹnu mọ́ wípé ká tètè ṣètò ọmọ mi mọ̀ ọ́ láàrin àwọn òbí mi àti tiẹ̀ so that wàá lè tètè kó wá sínú ilé mi wàá bẹ̀rẹ̀ sí ní pátá sí mi lẹ́nu. Níyì mo fẹ́ kó ní sùúrù kó fún mi nígbà díẹ̀ ìgbà tó kù kó tẹ̀ta tí ń lògùn tí Níyì ló wàá di olówó orí Sarah tí Sarah ló wàá di aya Níyì ṣé ti gbọ́. Níyì olówó orí Sarah alẹ́ lómi. Alẹ́ lómi kẹ láéláé ọkọ kan ìyàwó kan ọlọ́run kan mọ́ yàn. Èmi náà kàn fi ń bá ẹ ṣeré ni èmi ni Adéníyì aláyàmálálẹ̀ àbí. Ẹ̀yin náà lè tó pàtàkì ilé ọkọ ìwájú ìrora ilẹ̀ òyìnbó àtijọ́. Wọ́n ti jáde. Tọ́dẹ̀ mọ̀ pé à ń bọ̀. Wọ́n ti náwọn ní pẹ́ẹ́dẹ́ ẹ̀lẹ̀. Mọ́mì ọmọbìnrin tí mo sọ̀rọ̀ ẹ̀ fún yín látijọ́ ìjà tí ń disturb mi pé kí n mú wá ẹ fẹ́ rí ọ̀nà ni mo mú dé yìí o. Àbí tó pè ní Sarah. Ọ̀nà ni. Sarah ni ilé ọkọ ìwọ àtijọ́. Ọlọ́run á dúró tì ẹ ní yàrá o. Jọ̀ọ́ má bínú ọmọ bó ni wọ́. Ọmọ èkó mi báyìí ni mí mà. Àtọ̀tún àtòsí. Bẹ́ẹ̀ ni mà. Èkó. Olúwa ṣeun a jẹ́ pé àníyàn jìnnà nìyẹn o. Bẹ́ẹ̀ni. Olúwa ṣeun Ọlọ́run á wá dúró tì. Ẹ bára yín kalẹ̀ o olólùfẹ́ méjì ẹ máa fìfẹ́ bára yín lò ó ẹ má gbẹ́ni kẹta láyé o ǹjẹ́ mẹ́ni kẹta náà èṣù ni o. kò lè ní yà lágbára tó òní kó sí láàrin tó máa yà lágbára Ọlọ́run. Mọ́mì Níyì ni olólùfẹ́ mi ni a dẹ̀ ti ń bá ìfẹ́ wa bọ̀ náà sí tó ọjọ́ mẹ́ta kan ìgbà tí wọ́n rí pé ìfẹ́ wa náà ó ti ń lọ síbi òótọ́ torí ẹ̀ mo ṣe ní kí wá fi wọ̀nyí torí èmi náà ti mọ ohun òbí ẹ̀. Sarah ìyẹn ni pé ẹ ti ṣe ohun tó tó yìí ò dẹ̀ jẹ́ ń gbọ́ a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run a dúpẹ́ Olúwa o ṣeun kò burú inú mi dùn ayọ̀ mi kún ọ̀nkò Níyì ẹ ṣé ẹ káàbọ̀ ẹ kúrin inú mi máa dùn ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ̀sìn wo gan-an lẹ́ ń ṣe. Kìrìsìtẹ́nì bíi tiyín náà ni. Maria mi mọ́ mo máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ Maria mi mọ́ mo máa ṣe Olúwa ṣeun àdúpẹ́ ṣe rí ó ṣe pàtàkì fún wa láti mọ irú ẹ̀sìn
tẹ̀ ń ṣe nítorí pé ṣe rí síra tẹ̀ ń rí ìdílé onígbàgbọ́ pọ́nbélé ló ti jáde. Ó mà ṣe o, ó dùn mí pé mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ yín àmọ́ kò tí pẹ́ jù torí pé Yorùbá ní òòrùn tó wà ń ta ó yìí tó gbẹ aṣọ. Ọ̀rọ̀ pọ̀ tèmi àti yín máa sọ, ọ̀rọ̀ pọ̀ ṣẹ́rí gẹ́gẹ́ bí ẹni tó wá láti ilé onígbàgbọ́. Àwọn ìlànà kankan wà tó yẹ ká tẹ̀lé láti lè jẹ́ kí ohun gbogbo kí ó lọ ní ṣíṣe gẹ́gẹ́ bí ìlànà Ọlọ́run. Ṣe rí gbogbo nǹkan tẹ́ sọ mà pátápátá ló yé mi yéké. Olúwa ṣeun, a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, inú mi dùn, ayọ̀ mi kún. Síra ló ṣe ẹ̀dẹ̀ máa bára yín kalẹ̀. Ikú ò ní gbà kankan lọ́wọ́ ara yín lù yìí o. Ẹ pẹ̀lẹ́ káàbọ̀, ẹ sì lè jẹ nǹkan kan. No, mi má wọrí. Okay. Ẹ jẹ́ ká gbàdúrà. Ògo ni fún bàbá, ògo ni fún ọmọ, ògo ni fún Ọlọ́run ẹ̀mí mímọ́. Bí ó ti wà láti kọ́ṣe, ó ń bẹ nísìn, bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo, ayé àìnípẹ̀kun. Ní orúkọ Jésù, ní agbára ẹ̀jẹ̀ Jésù, bàbá wa àti Ọlọ́run wa, àwa dúpẹ́ aláyọ̀ àyìn lógo. A dúpẹ́ nítorí pé oore yín pọ̀ lórí wa pé tún mú wa rí ọjọ́ tòní. Bàbá wa gba ọpẹ́ wa. Sarah, orí ẹkún iná ló yí wa. Mo lọ mo jáde mo tún padà wá bá ẹ tó ń sunkún. Kí ló fẹ́ ṣe rẹ léṣe ni? Ó fẹ́ parẹ́ ẹni. Jọ nítorí Ọlọ́run Sarah má parẹ́ sí mi lọ́rùn náà. Ó máa fẹ́ kún ṣe rẹ léṣe. Ọlọ́run máa jẹ́ arógun ìdùbúlẹ̀ àìsàn. Àmà ní rógun ẹkún ojoojúmọ́. Ó dẹ̀ lójú ẹ̀ yìí. Sarah, wo ó dà pé Ọlọ́run ti fẹ́ gbàdúrà wa. Kí ni mo rí? Kọ́kọ́ nu ojú ẹ̀ náà. Mo ti nù. Mo ti lọ rí dáàdì o. Mo dẹ̀ ní kí n sọ fún ẹ wípé kò wá bá wọn lọ́fíìsì. Lọ́lá, dáàdì ni wá lọ lọ́fíìsì. As soon as possible. Ṣé wọ́n bá mi bá ní ìsọ̀rọ̀ ni? Èmi ò mọ̀ bó likely. Ìwọ náà dẹ̀ kúkú mọ̀ ẹ́ pé dáàdì ò kì í ṣọmọdé. Wọn ò dẹ̀ lè bá ní ìsọ̀rọ̀ tì, kò lè kọ̀rọ̀ sí wọn lẹ́nu. Advice máa fún ẹ ní pé tó bá ti di very early tomorrow morning wà á ti tètè jí àjọ máa ṣọ́ dáàdì. Tí ẹ bá ṣe ń drive bọ́ta báyìí tó ń lọ síbi iṣẹ́, ẹsẹ̀kẹsẹ̀ kí wọn náà kó drive kó tẹ̀lé wọn ní o. Wọ́n yìí ti lọ rí wọn láàárọ̀ la. Ìdí tó ṣe wá ní ọ́fíìsì kò ti wá bá wọn kò yé mi mọ̀ bóyá bàbá ti ní arrangement kan tó ti jọra ṣe pẹ̀lú níyè mi ò mọ̀ o. Wọ́n lọ rí wọn láàárọ̀ la. Ọlọ́run, mo jẹ́ kí dáàdì bá mi bá ní ìṣòro kó gbọ́. Àmín. Ọlọ́run jọ gbàdúrà mi, Jésù má dojú tì mí. Lọ́wọ́dé ó kí ìbàlú ń sunkún mọ́ kọ́lẹ̀kún náà lákẹ́ nǹkan. Tí kò bá ṣe lè mọ kọ́lẹ̀kún tó bá jáde dùn bọ́ ọkọ. Àwọn abẹ́ni tó ti ń ronú tó ti ń sunkún máa gbé kí ló ń ṣọmọ ẹ̀. Yes, Tani. Sarah.